GNI Gbóyèga Nasiru Isiaka ọmọ ìyá àdínì nímẹ̀kọ ó máa kú ọdún aláàjì wa lóye ló ní kínkí ẹ GNI Gbóyèga Nasiru Isiaka ọmọ ìyá àdínì nímẹ̀kọ ó máa kú ọdún aláàjì wa lóye ló ní kínkí ẹ. Nasiru Isiaka ló pé 60 ọkọ olúwa tóyìn ló ń ṣe 100 ọdún wá ṣe 70 80 100 lágbára ọlọ́run ọba. GNI Gbóyèga Nasiru Isiaka ọmọ ìyá àdínì nímẹ̀kọ ó máa kú ọdún aláàjì wa lóye ló ní kínkí ẹ. Gbóyèga Nasiru ó máa kú ọdún ẹkú ọdún ní mo kí ẹ Isiaka mi okú ọdún orí kádùn okú ọdún orí kádùn ọkàn olúwa tóyìn o ẹ̀mí ẹ̀ á ṣe ọ̀pọ̀ ọdún láyé. Ìmẹ̀kọ Àfọ̀n nílé Nasiru yìí o Ìmẹ̀kọ Àfọ̀n nílé ọmọ Tìjání Ìmẹ̀kọ Àfọ̀n nílé ọmọ Adébọ̀wálé o Ìmẹ̀kọ Àfọ̀n nílé ọmọ Àgbékẹ́ o ẹ tẹ̀lé mi débẹ̀ lágbolé Rẹ́mọ Ìmẹ̀kọ Àfọ̀n nílé Gbóyèga Ìmẹ̀kọ Àfọ̀n nílé Nasiru yìí o Ìmẹ̀kọ Àfọ̀n nílé ọmọ Àgbékẹ́ o ẹ tẹ̀lé mi débẹ̀ lágbolé Rẹ́mọ Ìmẹ̀kọ Àfọ̀n nílé Gbóyèga. GNI okú ọdún ayọ̀ lámọ̀ ṣe o Gbóyèga mi Nasiru ọmọ kú ọdún o ọmọ Isiaka nímẹ̀kọ Àfọ̀n nílé bàbá tó gbébi lọ́mọ ṣe bágbolé Rẹ́mọ nílé yín nílé bàbá rẹ nílé ọmọọba late Tìjání Adébọ̀wálé ọmọ Isiaka mi o orí adé lórí yín bọ́mọ ṣe ń dádé ní bàbá ń dádé o nílé bàbá tó gbébi ọlọ́mọ mo sún bọ́ba níwọ̀n ẹgbẹ̀je mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀rindínlógún arọ́bà fi lọ́ọ́ bá pa mo yájú sọ́ba mo òdì tí ọba Isiaka mi Adégbóyèga mi ọmọ Isiaka happy birthday to you o bàbá 60 sámọ gbọ́dọ̀ lẹ́nu bàbá ọmọ tí fẹnu kọrin. Nasiru mi ọkọ olúwa tóyìn mi ọmọ ìyá àdínì nímẹ̀kọ ọmọ alájà àdíjà ọmọ kúbúrà mi Àgbékẹ́ tó rèlé ogbó lọ́jọ́ ọjọ́ sí o Nasiru ọmọ ìyá àdínì happy birthday to you o ọ̀rẹ́ rẹ ìmùlẹ̀ rẹ ló kún mi síta bí ọmọ ọjọ́ mẹ́jọ ló ní kí wọ́n kí ẹ kú ọdún Alhaji Waidi Haruna mi aláṣẹ Wàdóyè pẹ̀lú àwọn ẹgbẹ́ Diam Belief Progress náà ní kí n kí ẹ kú ọdún tuntun pẹ̀lú yeye Bọ́bagúnwà Alhaja Chief Ọlọ́ládé mi Mẹ̀múná ọmọ Asáde aya Wàdóyè náà ní kí wọ́n kí ẹ kú ọdún tuntun wọn ló ti ṣe 60 wá ṣe 70 80 90 100 látara Elédùmarè ọba ipò àgbà ló wà Gbóyèga ò ní jábọ́ láṣẹ Elédùmarè ọba ibi gíga táwọn fojú sùn ó kàṣà ìdébẹ̀ o wá ní sórí burúkú o Isiaka mi jẹ́nsí adélé bàbá tó gbé bí ọlọ́mọ Ìmẹ̀kọ Àfọ̀n sánilé yín lágbolé Rẹ́mọ ẹ̀yin lọ́mọ olówó bẹ́tìrì ọmọ olówó díjàlẹ̀ ọmọ ọba ọba rọ̀bùn kó tọ̀bùn dé o màmá ọkọ mi lọ́jọ́ba ní Rẹ́mọ àfijú jẹ̀bú tí fọkọ rẹ̀ jágbe náà ẹ̀yin lọ́mọ onígbó ọmọdé ọmọ onígbó mọ́mọ́ wọ o ọmọ onígbó àjèjì ọgbọ́dọ̀ wọ àjèjì tó bá wọ gbòòrò yóò sì dẹni ẹbọra nílé Isiaka mi nílé Tìjání Adébọ̀wálé ojúbánirẹ́ kúkú jẹ́ ojúbánirẹ́ òdekùn ẹ̀sìn sàṣẹ̀nìyàn nífẹ̀ẹ́ni lẹ́yìn bá òsín nílé ojúbánirẹ́ tajà tẹ̀ràn nífẹ̀ẹ́ni lójú ẹni Isiaka ẹ̀yin lọ́mọ mo dúró ọwọ́ mi ò tó sí mo bẹ̀rẹ̀ ọwọ́ mi ò tó sí mo bá lọ bá àwọn àgbààgbà tó bá ní kí n dùbúlẹ̀ yẹ́kẹ́ tí mo bá dùbúlẹ̀ yẹ́kẹ́ ní sí bá kó sí mi lójú ní sí bá kó sí mi lẹ́nu Isiaka ọkọ olúwa tóyìn mi ẹ̀yin lọ́mọ mo gbé sí dọ́jà ìsìn ọ̀tà mo gbé sí dọ́jà ìsìn olówó lórí o mo bá padà sílé mo bá lọ bá àwọn àgbààgbà wọ́n ní bóun ni mo ṣe ń polówó òsìn mo ní ẹ wá ra sí tó bá ní kí n padà sọ́jà kí n máa sọ wípé ẹ wá ra kulẹ̀ ká mo padà sọ́jà tán ní mo bá ń pariwo ẹ wá ra kulẹ̀ ká tó bá ra sí náírà gbà rẹ̀ lọ́wọ́ mi nílé Gbóyèga Nasiru mi ọmọ Isiaka ọkọ olúwa tóyìn o àṣẹ àkúnlẹ̀ ká ni wọ́n ń pè sí nílé yín happy birthday to you o ọmọ wọn lágbolé Rẹ́mọ wà máa ṣe lógúnlógún wà máa ṣe nígbànígbà ibi gíga tá a fẹ́ dé yẹn orí òjẹ́ ò débẹ̀ láṣẹ ọlọ́run ọba Alhaji Waidi Haruna mi ọkọ yèyé Bọ́bagúnwà aláṣẹ Wàdóyè express tó kárí ayé o mo jíṣẹ́ tó ọ̀ràn mi èmi bàbá ọmọ ọmọ sọ bẹ́ẹ̀ o. Ìmẹ̀kọ Àfọ̀n nílé Nasiru yìí o Ìmẹ̀kọ Àfọ̀n nílé ọmọ Àgbékẹ́ o ẹ tẹ̀lé mi débẹ̀ lágbolé Rẹ́mọ Ìmẹ̀kọ Àfọ̀n nílé Gbóyèga.